Abọru, Abọye, àwọn wo ló ń gbógun ti Tọpẹ Alabi báyìí? Ìṣòro wà fọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ìṣòro owú jíjẹ, ìlara, ara gbóná, àtàwọn ìwà burúkú míì tí kẹ́nimánì ti kó sí wọn lára. Tọpẹ Alabi kọrin, ó kọrin Abọru Abọye. Àwọn èèyàn kan táìríṣẹ́ ti mú lómi, tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti ṣàlówó lójijì tàbí láti lórúkọ, tí wọ́n sì jàjà lórí ẹ̀rọ ayélujára láti máa sọ rákàràkà. Wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ tí ó kàn wọ́n tẹ̀bà tọ̀rọ̀ ọlọ́rọ̀, wọ́n sì ń ba akọrin náà lórúkọ jẹ́. Bẹ́ẹ̀ nìkan bá ń kọrin tí ò dára tàbí tí ò tẹ́yín lọ́rùn, ohun méjì lẹ lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Àkọ́kọ́ ni kẹ́ ẹ yí fóònù yín kúrò ńbẹ̀, kẹ́ ẹ má sì gbórin títọ̀ ń bá ń kọ mọ́ láéláé. Kò sẹ́ni tó lè mú yín sí yẹn. Ẹ̀ẹ̀kejì ni kẹ́yìn náà gbáwo orin tiyín jáde, kí gbogbo ayé mọ bọ́gbọ́n orí tàbí ìmísí orin yín ti tó, kí wọ́n sì mọ bẹ́ẹ̀ tí ń lo ohun orin tó, kí wọ́n sì rí bíràwọ̀ yín yóò ti ṣe sáré tọ̀jú tìrú Tọpẹ Alabi yìí lọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá dúró sídìí pé níbi kò ń borúkọ ẹni tọ́lọ̀ ń gbé dìde jẹ́ lòun yóò fi gòkè. Bírú ẹni bẹ́ẹ̀ bá fìwà bẹ́ẹ̀ gòkè, òjijì ni ó jábọ́ sínú ọ̀gbun, níbi tí ò sì ní lè yọ jáde mọ́ láyéláyé. Àwọn ọ̀wà tó sì mọ́pọ̀ ọmọ Yorùbá lára rèé. Kárẹ́ni tó ń ga, ká máa wá gbogbo ọ̀nà láti rẹ̀ ńlẹ̀. Kárẹ́ni tọ́lọ́run fà sókè, ká má níṣẹ́ méjì jù bá ó ti fẹnu já abọ́ lọ. Àwọn tí wọ́n ń bú Tọpẹ Alabi pó kọrin Abọru Abọye, ohun tó ń bí wọn nínú báyìí ni pé Tọpẹ sọ̀rọ̀ lédè Yorùbá o, nítorí gbàgbọ́ wọn ni pé nínú ilé àwọn aláwo, nínú ilé àwọn olórìṣà nìkan ni wọ́n ti ń sọ Abọru Abọye. Gbogbo ẹni tó bá sì gba Jésù gbọ́ ò gbọ́dọ̀ dárúkọ Abọru Abọye. Ohun méjì ló lè farú ọ̀rọ̀ àgọ̀ báyìí. Àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n ń torí ẹ̀sìn wọn bú Tọpẹ Alabi yìí kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí, nítorí tí wọ́n bá mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n sì kẹ́kọ̀ọ́ ń pẹ̀, wọ́n ó rí pọ̀pọ̀lọpọ̀ bí ló wà nù Bíbélì pé wọ́n ń rúbọ, ẹbọ wọn sì gbà. Àbí Bẹ́ẹ̀lì ò rúbọ ni, tàbí Nóà kò rúbọ ni, àbí Mósè ni ò rúbọ, àbí Ábúráhámù ni ò rúbọ. Kí wá ni wàhálà àwọn tí wọ́n ń torí pé wọ́n dárúkọ ẹbọ tí wọ́n fẹ́ torí ẹ̀ kó sí kànga? Lọ́nà kejì, gbogbo ọ̀rọ̀ pátá táwọn tí wọ́n ń tẹ̀lé sìn mí ilẹ̀ yìí ń sọ, èdè wo ni wọ́n fi ń sọ? Àbáwọn onígbàgbọ́ ni wọ́n máwọn oríkì tí wọ́n fi ń kọ Ọlọ́run wá fún wa ni? Ṣé báwọn orúkọ tí Yorùbá fi ń kọ Ọlọ́run tiwọn àtàwọn òrìṣà tiwọn nígbà tẹ́sìn Kìrìsìtẹ́nì ò tí ìdílé yìí náà làwọn èèyàn yìí padà tí wọ́n ń lò fẹ́sìn yìí? Alágbádá àná, alágbàwí ayé, alágbàwí ọ̀run, ọlọ́wọ́ gbọgbọrọ tí yọ ọmọ ẹ̀ lọ́fìn, olórí ayé, olórí ọ̀run, kábíyèsí, ògbéni níjà kẹrù òbò níjà, àtúwọn káńbí wọn ń dáná rọ́, ọba tí finá dáhùn, ọba fàrájà, àti gbogbo oríkì bẹ́ẹ̀ lọ. Ṣé bíbí Yorùbá ti ń kọ lọ́rùn rèé kẹ́sìn Kìrìsìtẹ́nì tó délẹ̀ yìí ni? Àwọn tí wọ́n dìde tí wọ́n láwọn ń sùn jàlá Jésù, ṣé jàlájó orin wọn ní Jerúsálẹ́mù ni àbí ní Ísírẹ́lì? Àwọn kan láwọn ń ṣiṣẹ́ ń wẹlẹ̀ Jésù, àwọn kan fẹ́ ṣáígún kí Jésù, àwọn kan fẹ́ kún ìyàwó kí Jésù. Gbogbo eléyìí kì í ṣorin ilẹ̀ míì, orin tiwa, àṣà Yorùbá ni. Bíjó gángan bá wò wọ́n lára ń ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ń run bí òkòtó. Ṣé gángan jẹ́lù láti Násárẹ́tì ni? Àbáwọn èèyàn wọ̀nyí ò mọ̀ páwọn eégún ni Yorùbá ń lu gángan fún? Èdè ẹyọ kan wo àtorúkọ àwọn èèyàn Lárúbáwá àti Júù làwọn tí wọ́n ń sàwọn ẹ̀sìn wọ̀nyí mú wá sílẹ̀ yìí tí kì í ṣèdè Yorùbá tiwa? Ẹ̀ ń bá mọ̀ pé kìdá èdè àwọn Júù ni wọ́n ó máa fi san Ọlọ́run tiwọn. Ṣé bí wọ́n kọjá sílùú àwọn Júù? Ẹni tó bá ní làákàyè ó mọ̀ pé Kìrìsìtẹ́nì ò lédè kan lẹ̀ Yorùbá níbí jù èdè àwọn ọmọ Yorùbá lọ. Èèyàn ò sì lè máa lédè elédè san Ọlọ́run tiẹ̀ kó ní kèfèrí láwọn tó lédè. Ìwò òmùgọ̀ pátá ni. Ohun tí kì í jẹ́ káwọn àgbàlagbà ọlọ́pọlọ pípé ń di ẹ̀sìn yìí sọ̀sọ́kúsọ. Irú èyí táwọn tí wọ́n ń wá orúkọ àtowó òjijì àtàwọn òmùgọ̀ tí wọ́n ń wọ́nà àti jẹun lásán máa ń sọ nìyí. Ṣùgbọ́n ti Tọpẹ Alabi ti ẹ̀ yàtọ̀. Àwọn onílara, àwọn tí wọ́n ń jowó ẹ̀, àwọn tí bó ti gòkè ò tẹ́ lọ́rùn, àwọn tí wọ́n rò páwọn ló yẹ káwọn nírú orúkọ tó ní, àwọn ló yẹ káwọn nírú ẹ̀bùn tọ́lọ́run fún. Àwọn wọn wà ń di àwọn ìsọkúsọ tẹ́ ẹ máa ń gbọ́ ńgbà míì. Wọn ò jókòó tọrọ ọlọ́rọ̀, wọn ò mọ àsọ ńtọ́lọ́rọ̀ ò sọ.
ká ṣáà lè sọ pé àwọn náà ń sọ̀rọ̀ lórí ayélujára àti láti wọ́nà fi gbowó lọ́wọ́ òyìnbó. Ẹni tó bá nàka kan sọ́mọ làkejì ẹ̀, mẹ́rin tó kù ó máa jẹ́ tiẹ̀. Ẹni tó bá torí ìgbónára tó ń dáná aburú fẹ́lòmíì tó ń borúkọ ẹni tọ́lọ́run gbé dìde jẹ́, kóun náà má bàa dìde ni. Bó sì dìde kò ní rìn jìnnà tí ó fi jábọ́. Káyé ṣèlára ara wa, káyé ṣe tánàdí ara wa. Ẹni tọ́lọ́run bá gbéga, ẹ fi sílẹ̀ kó ṣayé ẹ̀, kò kúkú sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. Àfẹn tó bá ní tòun ò tó nǹkan. Ẹ fi Tọpẹ Alabi sílẹ̀, ẹ jẹ́ òṣìṣẹ́ tọ́lọ́run náà o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.